1983 1983 àwa náà ti lé wọn náà àwa náà ti lé àwọn ọmọ Ghana ní Nàìjíríà a ní kó máa lọ nígbà yẹn tẹ́ bá mọ Ghana must go báàgì Ghana must go yẹn reason báàgì yẹn ni wọ́n fi kó gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lórí ìjọba ẹ jẹ́ ká máa lọ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí Ghana gbogbo Áfíríkà wọ́n lé Nàìjíríà padà nílùú wọn wọ́n lé wọn kúrò ẹ wo Ghana tó súnmọ́ wa wọ́n ti lé wa kúrò nílùú wọn pé à ń bàlù wọn jẹ́ ẹ jẹ́ káwa náà túlẹ̀ Yorùbá ṣe jẹ́ ká dá wà ìjọba Tinubu àsìkò yìí òun ló yẹ kẹ́ ní rẹ́kọ̀dù rere fáwọn ọmọ Yorùbá ká ní àsìkò yìí la gba Odùduwà ẹ jẹ́ kẹ́ ní rẹ́kọ̀dù rere ìjọba Tinubu ẹ ní rẹ́kọ̀dù rere fáwọn ọmọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gba Odùduwà lásìkò yìí olóyè bàbá wa Sunday Igboho ẹ tì wọ́n lẹ́yìn ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa ti bàbá wa olóyè Sunday Igboho lẹ́yìn ká lè gba Odùduwà yìí ká lè dáwà ká lè wà láyọ̀ àtàlàáfíà ẹgbọ́n kan tí ó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí. ẹ já máa lọ ẹ má jẹ́ kí ẹ má fẹ́ràn kúrìíra sí wa lára torí ẹni tẹ́ bá ti dé airport ibi tẹ́ bá ti dé báyìí tọ́ bá ti rí pálí yẹn lọ́wọ́ yín kọ́ má ti rí pálí yẹn lọ́wọ́ yín ibi tẹ́ bá ti béèrè pé where are you from? I'm from Nigeria. Ihun tó máa ń lọ nínú ọkàn wọn kò dẹrùn ihun tó ń rò nínú ọkàn wọn kò dẹrùn tọrọ mọ̀ pé olórí burúkú làwọn olórí ta ni olórí jàtijàti ni wọ́n olórí jàtijàti ni wọ́n so wọ́n ti fẹ́ràn kúrìíra sí Nàìjíríà lára ní ìsìn gbogbo ìlú tó ń lé Nàìjíríà báyìí ní ìsìn wọn ò ní òǹkà àwọn Pakistan lé Nàìjíríà mo ní fídíò Pakistan nílẹ̀ Pakistan wọ́n lé Nàìjíríà mo ní fídíò yẹn lọ́wọ́ máa fi wọ̀nyí ọmọ Nàìjíríà tó lọ sí Pakistan ó ti gbéra láti Nàìjíríà ó dé airport wọn báyìí wọ́n rí green wire wọ́n rí pálí green yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé where are you from ó ní Nàìjíríà wọ́n ní níbo ní Nàìjíríà ó ní ọmọ Ìgbò wọn ò jẹ́ ó wọlé wà níbí báyìí wà lọ́wọ́ mi máa fi wọ̀nyí wọn ò jẹ́ kó wọlé orúkọ yẹn ti dìkórìíra ó ti dìkórìíra ó rùn létí àwọn èèyàn bí ìgbẹ́ lórí kí ló dé ẹ jẹ́ á máa lọ kálopálí ilẹ̀ Yorùbá wà wọn ń kẹran mẹ́ran kó kàn pa torí Ọlọ́run Adébóyè Adéyẹyẹ ẹ káàbọ̀ ẹ ṣé gan thank you so much wọn ń kẹran mẹ́ran kó kàn pa ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ máa lọ ètò wa sílẹ̀ ẹ jẹ́ máa lọ ètò wa sílẹ̀ ẹ̀yin ọba ẹjọ́ ẹ̀yin ọba kábíyèsí o mo yíká ọ̀tún o mo yíká òsì kádé ó pẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kírun kẹrẹ kodo kìíní pẹ́ ẹ̀yin kábíyèsí ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ Ọlọ́run la fi ń bẹ̀ yín àwa lẹ́jọba lé lórí kì í ṣe politician lẹ́jọba lé lórí ẹjọ́ tó lọ ẹ jẹ́ ká jókòó rántébù ẹ jẹ́ ká kúrò nínú wàhálà ayérayé tó nínú oko ẹrù ayérayé tó gbé wá sí yìí ẹjọ́ torí Ọlọ́run ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ yín kò gbádùn lọ títí Ọlọ́run jẹ́ gbádùn pé azin pé ó yẹ kó la yín kó jù bẹ́ẹ̀ yẹn lọ eérún atẹ́gùn yẹn ti pọ̀ jù ẹnu mi ti fẹ́ máa block èmi náà tán gbogbo everything ni àtàn gbogbo kí n tó wá lo 5 minutes báyìí ó ti máa kó wọ̀ mí nímú ẹjọ́ tó lọ lọ́run èèyàn ọba tábà gbalẹ̀ Yorùbá wa ń ta ní tó wá pín ó tó wá jẹ tábà gbalẹ̀ Yorùbá wa ẹ in fact ẹ máa jẹ ìgbádùn tó ju gbogbo eléyìí lọ ni wọn ò jẹ́ kẹ́nu yín tọrọ mọ́ wọn ò jẹ́ kẹ́nu yín tàṣẹ mọ́ ẹ má bẹ̀rù àwọn ìṣọ́ lọ́hùn ẹ má bẹ̀rù anybody ẹ̀yin ọba mo mọ̀ pé wọn ò fẹ́ kẹ́nu yín kò náà ní tẹ́nu yín bá ti kò tí ò bá síjà láàrin yín ọba lórí ohun gbogbo ni olóṣèlú ò gbọdọ̀ máa balẹ̀ yín lórí ẹ̀yin kábíyèsí ẹ̀yin lẹ́nu ìlú olóṣèlú báwo ni olóṣèlú báwo ni ẹ̀yin ọba jẹ́ kẹ́nu yín kò tẹ́nu yín bá kò tẹ́ bá dúró tán pé yes a fẹ́ pín kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe fún yín àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ fún yín àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ fún yín a máa dúró tán ẹ má bẹ̀rù a máa dúró tán tìjọba lọ́rùn ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbàtẹ́yìn náà bá ń ṣojo tẹ bá ń sá pé mi ò fẹ́ kú kò lè joyè lè bàbá ẹ̀ nígbà tẹ mọ̀ pé ẹ fẹ́ kú kí ló tẹ ṣe joyè lè bàbá yín ní kẹ́ kú ẹ dúró tán ni tẹ bá dúró tán ẹ̀yin náà náwọn ọmọ gidi ẹ̀yin ọba ẹ náwọn ọmọ gidi lẹ́yìn àwọn bíi ṣe Sunday Igboho Adéyẹmọ Igboho Òṣòwò bàbá dání ẹ kú ọkọ Nigeria government ẹ kú ọkọ Fúlàní ẹ kú ọkọ Buhari náà gbọnà Buhari Ọlọ́run gbogbo bí ọ̀pá rẹ̀ kébé arúgbó bàbá màálù wọn ti ní àmà gbòkú mi ò bù mọ́ yìí ni mi ò mọ̀ yìí ni tẹ́yìn náà bá dúró tán
Amos Babalọlá ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ṣe dáadáa lẹ dé bro mi Shakiru Azeez ẹ káàbọ̀ bro mi Shakiru Azeez bó ṣe ń lọ sórí YouTube lọ ń lọ sórí TikTok lọ ń lọ sórí Facebook èmi nìkan tán brother tèmi nìkan ẹ ṣe gan abeg sir ọlọ́pàá ẹ ṣe bro mi Shakiru Azeez ẹ káàbọ̀ ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ ẹ dìde tán ọ̀gá kan ọmọọṣẹ́ 1 trillion Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n bí politician mú dáa kó sẹ́kùn fẹ́ halẹ̀ mọ́ yín Chief Sunday Ìgbòho dúró tán ni wọ́n tún sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ pé àwọn tẹ́nìtì bá ṣẹlẹ̀ ẹ má bẹ̀rù àwọn ìjọba ẹ má bẹ̀rù àwọn politician wa olórí burúkú ni wọ́n ẹni ìyà ni wọ́n gbogbo àwọn tó ń disturb wa ìgò pàápàá gbogbo àwọn tó ń disturb láti ẹ̀kọ́ gbogbo Nàìjíríà papọ̀ 250 million gbogbo àwọn tó ń disturb wa wọn ò tó 100,000 wọn ò tó 100,000 tí wọ́n fẹ́ halẹ̀ mọ́ wa ní ṣé ìbọn tó gbójúlé wọ́n á yìnbọn táyà wàláì wọ́n á yìnbọn táyà bẹ́ẹ̀ ni ìbọn àbọ̀ ya wèrè ni ẹ̀yin ọba tẹ́yìn náà bá dúró tán tẹ́ bá dúró tán àwa ọmọ yín wọ́n ní dáadáa ò lè jà ó dàbúrò lẹ́yìn àwọn ọmọ yín á dúró tì yín ni ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọba ìjọ ìyá yìí pọ̀ yín náà ò gbádùn ara yín ẹ wà nídìí òro róró jẹ ọmọ aláṣọ yín ń wà kìsà ni ọmọ eléegun yín wá ọmọ ẹlẹ́ran yín wá ń jẹgun ni peanut ló ń gbé fún yín àwọn Fúlàní àwọn Kàbá àwọn British ló ń jẹ gbogbo ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá àwa lè dájọba ara wa ṣe a lè dá lo nǹkan tí Ọlọ́run mineral resources tí Ọlọ́run fi sí orí ilẹ̀ wa ó máa tó wá jẹ ohun tọ́lọ́run fún wa ó tó wá pín ṣé dandan ni ká bá Fúlàní ṣe ni ṣé dandan ni ká bá Yíbò ṣe ni àwọn Yíbò náà dẹ̀ sọ pé àwọn fẹ́ lọ ẹ jẹ́ kó ní kálukú máa lọ èèyàn ọba ilẹ̀ lè ṣe nǹkan tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká lọ ìrọ̀rùn gidi ìrọ̀rùn ẹyẹ yìí náà máa gbádùn ẹ̀yin lẹ máa gbádùn jù ẹ̀yin ọba wa ṣé bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kọ́yé pa àwọn èèyàn wa ẹ jẹ́ kọ́ba padà sáyé ọba káṣẹ́gun lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan ló ń pè ní ìjọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ lọ́wọ́ yín ni kì í ṣe ẹ̀yin lẹ gbọ́dọ̀ máa gbàṣẹ lọ́wọ́ olóṣèlú kọ́ba mi fẹ́ travel kó ẹ̀ṣẹ̀ máa lọ gbàṣẹ lọ́wọ́ chairman local government tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ ìyà yìí ti pọ̀ jù ìran aládé ni wá ìran ológo ni wá kò yẹ ká máa jẹ̀yà ẹ̀yin ẹ̀wò nísìn ohun tó bá bójú máa bọ́ mú ni ọ̀run wọ́bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ṣódà kọ́ bá máa travel wò kò sí discriminate kankan o wọ́n ṣe wá ti jẹ́ Nàìjíríà lẹ́yìn kan bá gbé pálí dé ní ìlú tó ti láìkí wa Pakistan South Africa Kenya Ghana lẹ́yìn kan bá sọ pé òun fẹ́ travel tó bá gbé pálí dé bẹ́ẹ̀ báwọn fẹ́ mọ̀ bóyá pa ọba ni yín bóyá joyè ni yín bóyá kinní kan ni yín at any time lọ́lẹ̀ sọ fẹ́yìn gan wọ́n máa dá yín padà sódà kọ́ máa disgrace yín pẹ̀lú pálí burúkú green tá a gbé dání yìí kọ́ tiẹ̀ gbọ́ pé where are you from? I'm from Nigeria wọn ò ní rò pé bóyá ọba ni ọ̀rọ̀ kórìíra ti wà lára orúkọ Nàìjíríà yẹn wọn ò láìkí orúkọ Nàìjíríà yẹn lágbàáyé Linda ẹ̀kọ́ ẹ má bínú o àgbọ̀ English àgbọ̀ Yorùbá àfẹ́kẹ́ yìí náà ni Linda ẹ̀kọ́rùn tó ń wọ̀n ẹ má bínú orúkọ yẹn Linda ẹ̀kọ́rùn tọ́mẹ̀ ẹ má bínú Ọlọ́run kí ni mo mọ̀ ṣe láyé mi àfẹ́kẹ́ ìbú má pè ẹ má bínú Linda kọrùntọmẹm ẹ má bínú màá tún pè náà Linda mo mọ yẹn pé ẹkọrùntọmẹm ẹ má bínú mi ní láti pè ṣé mo pè dáadáa ẹkọrùntọmẹm ẹ má bínú kí ló ń ṣe mí wọ lọ́hùn ó yẹ kí n padà sí school ó yẹ kí n nígbà tó jẹ́ pé nígbà tó ní ká lọ sí school kéèbù là ń ṣe káàkiri kò fẹ́ẹ̀lì kò páàsì kò kóhun kíláàsì kan ẹ má bínú ẹ ṣé gan ẹ káàbọ̀ rọ́ọ̀ mi Shakiru Azeez ẹ káàbọ̀ Larry Delami Larry Delami Ọlọ́run ṣàánú mi o padà yẹyẹ mi sílẹ̀ o padà yẹyẹ mi sílẹ̀ fàyè Ọlọ́run ṣàánú mi o ẹ má bínú
wàláì kò fọ́ ni ó rẹ̀ pé glasses tí mò ń lò yóò kó dá ni mo parọ́ mọ́ glasses nírọ́ ni ó wàláì ọlọ́run kò fọ́ ni oríṣiríṣi àfi sùúrù mo ti yọ mi lójú ó ga o ẹ ṣé gan ẹ káàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ kú dìde thank you so much ẹ ṣé. So ká gbalẹ̀ wa ká gba passport Yorùbá passport wa ká lè kó nínú Nàìjíríà gbogbo ayé ló lé Nàìjíríà wọn ò láìkí Nàìjíríà orúkọ Nàìjíríà ti bàjẹ́ gbogbo àgbáyé àwọn Ghana ń lé wa wọ́n sọ pé sọ́ni law of karma ni ṣé báwa náà ti lé Ghana ṣé mọ̀ pé Ghana ń lé àwọn ọmọ Nàìjíríà nílùú wọn nísìn àwọn ọmọ Yíbò báyìí nísìn àwọn Yíbò ló ṣe o tó bá ti rí pé Nàìjíríà ni ó jẹ́ Yorùbá Hausa ò tẹ̀ ń travel náà àwọn Fúlàní ò sábà travel ó jẹ́ Yorùbá ó jẹ́ Yíbò wọ́n ti ń lé wa ẹ̀ẹ̀sán ni àwa náà ti lé wọn ṣebí ní 1983 àwa náà ti lé wọn náà àwa náà ti lé àwọn ọmọ Ghana ní Nàìjíríà a ní kó máa lọ nígbà yẹn tẹ́ bá mọ Ghana must go báàgì Ghana must go yẹn reason báàgì yẹn ni wọ́n fi kó gbogbo ẹrù wọn tó fi ń kó gbẹrù wọn lọ torí ẹ̀ ní báàgì yẹn ṣe di Ghana must go lẹ́ni lọ́ ṣe sọ báàgì yẹn ní Ghana must go a lé wọn iṣẹ́ wọn ò bá lẹ ní so àwọn náà wá ṣe fún wa báyìí nísìn ẹ̀san ni ìṣe wa ti gbé wa dé ta wọ́n ti ń lé wa ṣó wa yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ lẹni tó ṣe ọ̀tọ̀ lẹni tó ń lé àwọn ọmọ Yorùbá mi tó ti ra lé síbẹ̀ yẹn tó ti ní bísínẹ̀sì níbẹ̀ yẹn tó ti wà níbẹ̀ yẹn báyìí nísìn ó di pé kán máa lé wọn wọ́n ní Ọlọ́run má jẹ́ àjẹyà ìmọ̀dí àwa náà ti lé wọn so wọ́n ti wá lé wa báyìí nísìn ṣé tó bá yẹ pé àti gba ilẹ̀ wa nísìn ni láti gba Yorùbá passport wa tó ti mọ̀ ìpọ́ ọmọ Yorùbá ni wá ṣé bá máa ga yàtọ̀ ní àti ẹ̀kí ló tẹ̀fẹ́ kún wa pẹ̀lú Yorùbá where are you from? I'm from Yorùbá I'm Yorùbá la máa sọ Yorùbá ní mí ni Yorùbá ní mí Yorùbá ní ràn mí ní ìsìn Nàìjíríà passport kan náà ti pa wá pọ̀ ti pa wá àti Fúlàní pọ̀ ó ti pa wá àti Haúsá pọ̀ ó ti pa wá àti Yíbò pọ̀ èmi ò sọ pé Yíbò ṣe yànyàn níwọ̀n o àwọn náà dẹ̀ fẹ́ lọ o wàláhì èèyàn bí wọ́n àwọn náà dáa ṣùgbọ́n àgbà ń ṣèkan náà Ọlọ́run tó dá wa ó mọ̀ ó dóní kálukú sórí ilẹ̀ ojú kòkòrò ni àwọn British torí selfish interest tiwọn ojú kòkòrò lọ fi so wá pọ̀ tó fi kẹran mérò tó fi so wá pọ̀ ní 1914 tó dẹ̀ sọ ọ́ dẹ̀ fi klọ́ọ̀sì sí pé tó bá ti di 100 years sí pé a lè lọ a dẹ̀ sí pé 100 years 2014 ẹ̀yin ìjọba wa ẹ̀ dẹ̀ fẹ́ ká lọ. ẹ ṣé gan ẹ ṣé thank you so much ẹ ṣé ẹ̀ dẹ̀ fẹ́ ká lọ òun leléyìí ní ìsìn ẹ wá wò èmi ò parọ́ nígbà tí a lé àwọn Fúlàní àwọn Ghana ní 19 òun leléyìí okay in 1983 the Nigeria government under President Shehu Shagari ordered the expulsion of undocumented West African migrants, including a large number of Ghanaians. This event is commonly referred to as Ghana must go. But only one year. The expulsion was prompted by economic hardship in Nigeria and the perception that the large number of migrants, many of whom were from Ghana. Ó pọ̀ nǹkan tí mo ṣàfẹ́ fàyọ ni pé ó pọ̀ ó gùn gan nǹkan tí mo ṣàfẹ́ fàyọ ni pé ní 1993 the Nigeria government under President Shehu Shagari ordered the expulsion of undocumented West African migrants including a large number of Ghanaians. Ní Shehu Shagari nínú ìjọba Shehu Shagari àwa náà ti lé wọn nígbà yẹn torí mo rántí nígbà yẹn ṣé báwọn ló máa ń kiri pop-off wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n very hard working ó kàn yín pé gbogbo àyẹ̀ náà pè mọ́ bí wọ́n ṣàṣẹ̀ṣẹ̀ kan náà ní ṣá ni Shehu Shagari sọ pé kán máa lọ àwọn ló ń di pop-off àwọn ló máa ń ta ẹ̀wà àgọ̀yìn àti iṣu káàkiri àwọn ló máa ń ṣa ike àwọn àwọn náà ń ṣiṣẹ́ kò síṣẹ́ tó lè ṣe ó dàbí pé most of them ẹ má jẹ́ kí n sọ iṣẹ́ kan wọ́n máa ń ṣe iṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ ìdọ̀tí kan ṣá mi mọ nǹkan tó ṣe ń gbà yẹn ṣá táwa náà fi lé lọ wọn lọ ń gbà yẹn wọ́n tún fún wọn ní only 2 weeks pé kí wọ́n máa lọ so ní ìsìn tó bá wá lé àwọn Nàìjíríà náà ẹ̀san ni ẹ̀san lókè yẹn ọmọ Nàìjíríà tó bá wà bẹ kọ́kọ́ kúrò ńbẹ̀ ẹ wò torí pé kò sí gbogbo òlù òun leléyìí nísìn ẹ wá wò gbogbo everywhere lọ sí ń lé wa ẹ wò ẹ wá wò. So we want Nigerians to go back to their country. Ghana is for us.
is not for any foreigner. No Igbo man can come to this country and intimidate us. This country belongs to us. President Mahama, you came for Ghanaians. You said Ghana first. You said you came for the youth. Please take action now. Thank you. I don't know. When I speak, because we're dealing with the economic that we are having in Ghana, and we're dealing with Nigerians to flow. So Nigerians the politicians have to do something about it. If they know that they are talking about Nigerians, they better repent it and do something about it. And the immigrations, they should stop giving Nigerians Ghana passport. They should stop. Nigeria, I will kill you. Who will kill you? You go to your country. Go back to your country and go and kill your fathers and your sisters, criminals, fraudsters. You will go to your country back. Nigeria must go. Mr. Flores, go. Nigeria, all the other foreigners, Ghana, we say Nigeria and all other foreigners must go. I beg, and I say, Sherry, ntàwa náà ṣe fún ọ ni Ghana must go làwa ń sọ. Nigeria must go làwọn eléyìí ló ń sọ nísìn. If you go to Congo, they are not comfortable with Nigerians. If you go to Zimbabwe and Zambia, they are not comfortable with Nigerians. In fact, even a country that is close to Nigeria as Ghana have a problem with the Nigerians. There is a problem. There is a general trait that Nigerians have. There's unnecessary aggression that other people don't find comfortable. Why do you think there's seemingly an influx of Nigerians in most African countries? Because their country, I think because of the terrorism effect that is going on in their country, and again because of the bulging population and the high rate of unemployment. So they are operating like Chinese. They are finding a way they can deposit their population. Unfortunately, they are depositing themselves with their Nigerian cultures, which do not fit in us. Even in Nairobi here, when you go to Kilimani here, we always see Nigerians opening, wanafungua bunduki, wanataka kupigana na the Kenyans. Those kind of things we have to make sure that they stop. If you go to Donholm, they are doing very crazy things with our ladies, and those are the things that. In fact, even this week on Sunday, the police arrested 3 people. Some of them were Nigerians with fake money. M-Pesa, they are hacking into our M-Pesa. They are having fake money, illegal trade that are done by these guys. We're only asking Nigerians and other foreigners in our country that let them live within the norms and traditions of the people of that host country. Sherry, ẹ wá wo eléyìí tó ń lọ sí Pakistan lẹ́lẹ́ndẹ́ yẹn. Ìkórìíra ti wà nínú orúkọ yẹn. Ìkórìíra ti wà nínú orúkọ yẹn. Nàìjíríà gbogbo òlú ló ń lé wa, Ghana ń lé wa, South Africa ń lé wa, Pakistan ń lé wa, Kenya náà ń lé wa. Ṣé Amẹ́ríkà ṣe wọ́n ti máa lé ìyàwó yẹn ti náà kù tẹ̀sẹ̀ táwọn èèyàn lé. Tó bá yá nísìn àwọn United Kingdom náà máa lé wa, Canada máa lé wa, gbogbo òlú á máa lé wa. Ẹ wá wo eléyìí Pakistan lẹ́lẹ́ndẹ́ yẹn. Ó ń lọ sí ẹ má jẹ́ kí sọ ó ń lọ sí Pakistan, ó dé airport wọn. Ẹni tó ti bẹ̀rẹ̀ láti Nàìjíríà ó dé airport wọn torí pé ó jẹ́ ọmọ Yíbò wọ́n ní kó má wọlé. Ẹ wá wò. How can somebody? This is my observation. I find everything is complete. Everything is complete.
Give me the reason why I should go back. Not single reason, just to go back like that. They just make corn. Ask me which tribe am I from? I say Igbo. They said they will not let me in. Huh? Look at the boys, because we are Igbos. That's why they are treating us like that. There's no problem. There's no problem. My way, cause if not our government, should I be suffering myself like this? Ordinary Pakistan deporting me just like that. Only ordinary Pakistan. I showed them $2,000. Tell them that I remitted money there, $10,000. Show me a hotel reservation. I give them my hotel reservation. Give them everything. They said no. Okay, what is the reason why you are deporting me? No reason at all. No reason at all. No reason at all. You go explain tire. You go explain tire. Only no reason at all. Orúkọ yẹn ìkórìíra ti wà nínú orúkọ yẹn, bẹ́ẹ̀ ni orúkọ yẹn ti bàjẹ́ káàkiri àgbáyé, bẹ́ẹ̀ ni Ghana lẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn ó ń lé wa, Kenya ń lé wa, Pakistan ń lé wa. Wọ́n ti fi orúkọ yẹn ti fi orúkọ yẹn kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báwọn Yorùbá. Ọlọ́run, orúkọ yẹn ti kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báwọn Yorùbá. Ọlọ́run, ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ni. Ọlọ́run, wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má nà á là, torí tọmọ bá dẹ̀ lè dáràn, torí tọmọ bá lè dáràn la ṣe ń sọ lórúkọ. Ẹ̀yin youth bẹ́ẹ̀ ṣe máa ṣe ilé ayé yín, àtẹ́lẹwọ́ yín ló wà o, ọwọ́ yín ló wà, ọwọ́ yín ló kù sí. Ìjọba ò náǹfààní kankan tó máa ṣe fún yín. Ìjọba ò náǹfààní ohun tẹ máa jẹ láyé àti ohun tẹ máa jẹ ó wà ní ọwọ́ yín, àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ, àtẹ́lẹwọ́ yín ló wà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin fún ara yín, ọwọ́ yín lẹ máa fi tún ara yín ṣe, ọwọ́ yín ni kẹ́ fi tún ara yín ṣe, torí pé Nigeria government wọn ráyè títí yín, ọwọ́ yín ló kù sí o. Ìjọba ò náǹfààní kankan tó máa ṣe fún yín. Bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo àwọn tí wọ́n ń dà wá láàmú yìí, gbogbo àwọn olórúkọ mọ́ àlè, àwọn politician tó ń dà wá láàmú yìí, gbogbo wọn 100,000. Ó kẹ̀ jẹ́ ká ti àṣẹ pé 200,000 bí máa ń ṣe sọ. Ẹ wo, torí Ọlọ́run, àwa fúnra wa ni àwa la máa lé wọn. Àwọn pípù yóò ráyè títí àwọn orí wa. Ẹ jẹ́ káwa àwa youth orí wa pé àwọn bàbá tó ti dàgbà, bàbá 70, 80, 90 kí ló tún ṣe ń bẹ̀? Ṣé àwa Nigerian ṣé ẹnu la kàn níbi ìtajà kàrà ni? Àwọn àgbàlagbà yìí wọn ò ní sọ fún wa pé ókè irú bàbá wa Professor Banji Akintoye, bàbá dáadáa, bàbá àgbàlagbà, bàbá ò ní sọ fún wa wípé ibi tí bàbá lè ṣe dé ni wọ́n máa lọ ṣe yẹn. Ṣé rí nǹkan tó bá máa dá ń gbà mí, kò fẹ́ kéèyàn ṣe wọn Ọlọ́run. Èèyàn lè gbòmìnira nírọ̀rùn, òmìnira ò ṣe Christmas gift o. Èèyàn lè gbòmìnira nírọ̀rùn o. Ẹ má yẹ káwọn politician yìí ẹ wò, ẹ má yẹ kó manipulate yín o. Wọ́n fẹ́ kẹ́ níláárí o, wọ́n fẹ́ kẹ́ tó àwọn ọmọ wọn o. Gbogbo àwọn olórí burúkú tó ń disturb wa ìwọ̀n 200,000. Ẹ jẹ́ ká lé wọn lọ. Ẹ wá gbọ́ nǹkan lára nǹkan tí àwọn ìkan nínú àwọn politician wọ̀nyí náà tó sọ. Kí la tún fẹ́ kó sọ fún wa? Èdè wo la tún fẹ́ kó fi sọ̀rọ̀ fún wa? Wọ́n ti sọ lówe, wọ́n ti sọ lẹ́nà fún wa. Wọ́n ní ká lé àwọn. Wọ́n náwọn ò ready láti lọ tá a bá lé àwọn. Ihun tí màá yìí sọ nìyẹn o. Ó ti jẹ gọ́fúnà rí o. Ó ní tẹ́ ẹ bá lé àwọn, ó náwọn ò ready láti lọ. Kí la tún dúró ṣe? Ẹ wá gbọ́ ẹnu mi kọ́ nílẹ̀. The elites of Nigeria are not the people of Nigeria. We are not up to 20,000 elites that are stealing Nigerian money. Ṣé ẹ gbọ́? Ẹgbẹ́ ọdún sọ. Ó ní àwọn òtó 20,000 táwọn ń jí owó Nàìjíríà. Ẹ jẹ́ kí n tún táwọn ń jí owó Nàìjíríà. Ó tún sọ jáde o. Àti máa gbọ́ náà ni àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà, àwa Nigerians bó bá ṣe gbé tí ọ̀tún wa wọlé, àgbà tòsí jáde, a máa pariwo ebi ń pa mí o, ebi ń pa mí o. Ṣé yẹn ló kàn? Àbí ká lé àwọn bàbá òṣì, bàbá burúkú yìí ká lé wọn kúrò bẹ́ẹ̀? Ọlọ́run, ẹ máa gbọ́ o. The elites of Nigeria are not the people of Nigeria. We are not up to 20,000 elites that are stealing Nigerian money. Okay, no problem. 100,000 elites. But you have 200 million Nigerians that can fight 100,000 men. Yes. And then you sit down in your house and you complain that problem. What makes you think that the elites will remove their hands from Sile? If you want you sit down in your house and grumble and organize one small lecture on
how you're feeling. Who told you the elites don't know how you're feeling? They know how you're feeling. They know you're not happy. If they don't know, you will not see them in their girlfriend's house after 6 p.m. You know why? Because they are running away from you. They are scared. But you are helpless, not because the elites want you to be helpless. You are helpless because you make yourself what? Helpless. So why are we gathering here? What survey? What are the survey you bring up today? The elites already know that I was once a governor. The moment I see robbery, kidnapping, I know that there is no money in the society. So Commission for Finance pay contractors, pay those who are owing. But when you pay, what happens? He pays his workers, he pays his people who are suppliers who are providing. They don't go to the market. They buy goods, they pay the tailor, they pay the doctor, the money goes round, and then the crime wave will reduce. I had that board in my office, I checked it regularly. You know how I check it too? By making sure I go to night parties. I'm not a night party person, but I go to clubs with minimal or no security. So I test if my life is under threat, then there's danger, there's problem. What's the problem? Economy. Okay, when you take over, Tinubu was not elected by them. So what did you do? What did you do? The same elites who did the election are on the street. What have you done? No, for Christ's sake, until Nigerian citizens stop blaming the elites, nothing will change in Nigeria. Absolutely nothing. The next election may come and go, and somebody puts himself in power. You say, no one, now it's only 4 years. After 4 years, he will go. He will come and say 8 years. Nothing will happen. In fact, if one madman comes and says, I want to do life presidency, he will do nothing. Absolutely nothing. Just pray that there's no madman that will come and say, I want to do life presidency. Because all he will do is join chief of army staff, IG of police, custom, everybody, and put his own men, carry gun, and you run away. Go to that life. The day they got tired of that woman, what did they do? They chased her out. Go to, is it Peru or Chile? Nigeria is the most docile society I have seen in my life. You're clapping for this. If we line up the thieves here now, you will clap for them. You know, I told my wife, I want to Jabba. If I want to Jabba, I won't Jabba like people. They will give me official visa to come and stay in their country, any country. She says, no, I can't leave Nigeria. Because Nigeria is lovable. It's lovely. I mean, if you go back to when we were students. And the last time this country saw something that looks like revolution was when we were students, 1983 to 87. Who were the people that fought the military government? Not you. It's not you. NANS, National Association of Nigerian Students. ASU, NLC, they are dead. Imagine them arresting somebody who says he was NANS president. In our time, he arrests our president. All the universities in the country will be on strike. Okay. If we say tomorrow there is protest and you are coming from town in a taxi, a girl or a boy, they will first of all almost beat you up before we talk about the government. So everybody must participate. Okay, so we pushed away the military. Clap for ourselves. Not you, don't clap for yourself. I say clap for myself because I was part of it. And we brought in the politicians. The politicians have shown that they are worse than the military. The military stole money, but they were mindful of how much they were stealing. And they were not showing the public who were stealing. They were denying, were they not? They were not driving Jaguar. They were not driving Rolls Royce. Now, they don't use 504. They don't even use ordinary Toyota cars that are official cars that we use. If you see their convoys now, brand new Mercedes-Benz, bulletproof because they know you are angry. Jaguar, Rolls Royce, nobody stops them, for Christ's sake. So what did you call us to come and do?
The difference with what you're calling us and this is that while the politicians know that people are not happy, they don't know the number of persons. I think 92% or 98%. So all they can do here now that will be different from what the politicians know is that you put a figure to it. If you say it's a lie, tell a politician to go to Kaduna by night alone. If he goes alone, he will go with a military-sized bulletproof car, bought again with your money. No, can we please go home and think? Oh, we don't want to die, you mothers. Oh, my child. You don't sọ fún wa ni wípé kẹ́ ẹ lé àwọn ti jẹ àwọn tún ti ń bì í nígbà tẹ́ ẹ bá ṣe nǹkan kan àwọn máa jẹ yín máa yè Ọlọ́run ihun tó ń sọ nìyẹn àbí kí lẹ tún fẹ́ kó sọ òun ló tún sọ jáde nísìnyí public tí gbogbo yín gbọ́ báyìí nísìnyí pé ẹ lé wa àti jẹjẹjẹjẹ àti bìbìbì a lè lọ fún rárá wa ilé lè lé wa Professor Sam Amadi taught me in university when I read law. Please tell me, has there been any revolution without blood? Any revolution without blood is rebellion. Please check Bangladesh. Hundreds died. You kill 50 today. They carry the body. They are buried. The next day, all of them come out. When the woman saw that more persons wanted to die, what happened? She ran away. Tó ń sọ bẹ́ẹ̀ yẹn ni pé èèyàn lè gbòmìnira nírọ̀rùn oníṣẹ́ yìí ti rí revolution kankan láìsí ẹ̀jẹ̀ èèyàn lè gbòmìnira nírọ̀rùn tó ń sọ fún yín ó ti jẹ́ gọ́vnà rí náà ihun tó ń sọ fún yín nìyẹn kí ló dé tẹ̀sí wá yòjò báyìí ẹnu lásán lẹ níbi ìtajà kàdà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin Nigerians ẹnu lásán ni àfi kọ́ máa rí lórí TikTok kẹ́ máa gbọ́ pé lágbájá ṣe kinní kan àmì ẹ̀bọ̀lẹ̀ ń ṣe kiri ilé ayé yìí dẹ̀ bàjẹ́ lọ With Peru, Kenya. People stop inviting me to this kind of thing. Thank you very much. Èyí ò lè gbòmìnira nírọ̀rùn gọ́vnà ni ó ti jẹ́ gọ́vnà rí o kí lẹ tún fẹ́ kó sọ kí lẹ tún fẹ́ ẹ wo ẹ jẹ́ ká dìde ṣe rí ṣe Sunday Adéníyì Adéyẹmọ gbowó òòṣà wọn ni bónírèsè ìbàkọ tí òfin pẹ́ mọ́ èyí tó ti fi ìsílẹ̀ má parun láéláé ṣe Sunday Adéníyì Adéyẹmọ gbowó òòṣà ó ti là wá lójú ìwọ ní kájé ká gbé gbogbo àwa sọwọ́kọ́ báyìí àwọn àwọn pé ó dìgbà tí Sunday Igboho bá pé kinní kan ó dìgbà tí Sunday Igboho bá ṣe kinní kéènà àwọn bàbá yìí wọ́n máa pẹ̀tù sí wa lọ́kàn ni ẹni sùúrù bó ṣe yẹ kán ṣe ní àgbàlagbà níwọ̀n bẹ́ẹ̀ ni tí Sunday Igboho bá ti àṣẹ pé bí àwọn òṣèlè ni èyí tó ti fi sí kábọ̀ torí wọn ọ̀sẹ̀ pàmò ṣe o èyí tó ti fi sílẹ̀ kò ní parun ṣẹfẹ́ ká máa kọ́ sọ wọ́n lẹ́nu ni tí wọ́n bá dálẹ̀ báyìí ní sùn wọ́n jáde sí wa tí Sunday Igboho jáde sí wa bọ̀ tí gbogbo wa fẹ́ kó jẹ́ pé àwọn ló máa lead wọ́n ní bẹ́ẹ̀ ni olórí ogun kò gbọdọ̀ kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀ ọ̀ gbọdọ̀ kẹ́yìn ogun ṣùgbọ́n nínú eléyìí náà ní ìsìn ẹmọ nǹkan tí olórí burúkú bàbá màálù tó gbé báàdì lé wọn lórí tó sẹ́ pé kọ́ máa rìn kiri tó sì sàkáǹtì wọn tó sì business wọn ò lè ṣe wọ́n fẹ́ balẹ̀ wọn jẹ́ wọ́n pààyà wọn àwọn tó láwọn ọlọ́pàá àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ ló pààyà wọn wọ́n pọ̀ rẹ̀ wọn wọ́n pọ̀ ń kù wọn gbogbo nǹkan tó ṣe fún wọn gbogbo nǹkan tẹ́ni tó ń go èèyàn lé àwọn náà ẹlẹ́rọ ara làwọn náà ẹ mọ nǹkan tó ń go through ní láì fún wọn báyìí ní ìsìn ni tàtúnṣe wàá gbé gbogbo bùkátà tó ẹ̀rà kò system ilẹ̀ ọmọ Yorùbá tàtúnṣe ìgbélé wọn lórí ẹ jẹ́ káwa náà dìde ṣáàrì àìmọye Ìgbòho ṣáàrì tó jẹ́ pé Ìgbòho láàrin wa náà ni káṣí ẹ̀dálẹ̀ káwọ́ pé bóyá àní àìmọye Ìgbòho nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa jáde sí wa ṣùgbọ́n gbọ́dọ̀ àwọn dìde láti ṣe pé ó dìgbà tí Sunday Igboho bá gbogbo ó dìgbà tí Sunday Igboho bá ṣe kíní kan ó dìgbà tí ẹ má jà ṣe bẹ́ẹ̀ láìfù wa la fi ń ṣe lakàn fi ń tàràkà fún ọlọ́mọdé àfi láìfù àtàràkà fáwọn olórí burúkú bàbá òṣì bàbá àyà àwọn bàbá politician tó wà bẹ́ẹ̀ yẹn tọ́rọ̀ rí wa tó jẹ́ pé bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ bá tiẹ̀ jẹ́ kí n ka gbogbo Nàìjíríà papọ̀ ká sẹ́ pé 60 million mi fẹ́ pé 250 million báyìí ká dí 60 million ọmọ Yorùbá ok ṣáwọn politician àwọn South West politician ṣé gbogbo wọn 100,000 ní àbọ̀ ya wèrè ni wọn 100,000 ẹ jẹ́ kí gbogbo abọ́ sí gbòòrò ká bọ́ síta òun nìkan náà gọ́vnà sọ fún yẹn tó sọ pé kò sí revolution tí ó sì blood revolution tẹ bá ṣe tí ó bá ṣẹ́jẹ̀ iye ò ṣe revolution mí ni pé èèyàn ò lè gbòmìnira nírọ̀rùn òmìnira ò ṣe Christmas gift kì í ṣe kọ́tọ́ máa gbé báyìí lẹ́nu ọ̀nà lé yín gbogbo yín wá gbogbo wa ń bẹ̀rù ẹni máa kú ẹni máa kú ló máa kú bẹ́ẹ̀ ni ẹ̀yin ogun nílùú ń dá bẹ́ẹ̀ ni
so wọ́n sọ pé ebi ń pa wá òun ló tún sọ yìí pé tẹ́ ẹ bá ní àwọn ò ní lọ company ní Nàìjíríà jẹ́ fáwọn politician olórí burúkú ni wọ́n bẹ́ẹ̀ ni company ní Nàìjíríà jẹ́ fáwọn kàbá company ní Nàìjíríà jẹ́ fáwọn àwọn British náà olórí burúkú ni wọ́n ẹ wá dúró ṣe bóun gbà tó ṣe bí pẹ̀lú pé agbe lẹ́tà lọ sí number 10 Downing Street ẹ̀yìn ìgbà yẹn kọ́ lọ́rọ̀ David Lamiwa ni tó wá bá wa tó ní Nàìjíríà tó sọ pé ká sì ní sùúrù ká ní sùúrù tó máa fi di 2075 Nàìjíríà máa dà lẹ́nu British lẹ́nu àwọn náà dẹ̀ ń wò ẹni tó rúwọ́ ẹ̀gùn àpá ó yẹ ká fi paroko ránṣẹ́ sílùú òyìnbó ní kọ́mọ̀ ìpè ara kan Gaza wa gbogbo àwọn náà dẹ̀ dúró adẹ̀dúró Nàìjíríà ẹnu lásán lẹ níbi ìtajà kara o àwọn ní giant of Africa irọ́ ni nígbà yí àwọn bàbá wa nìyẹn ẹ̀yin ò giant kankan giant of ant ní kí ló kéré jù lẹ́yìn ant náà giant of ṣé mosquito ló kéré jù tàbí ant ló kéré jù ní tiẹ̀ giant of ant ní giant kankan ẹ̀yin bá wò ẹnu lẹ níbi ìtajà kara ẹnu lẹ níbi ìtajà kara wọ́n fún yín ní omi ìnira wọ́n gbómi ìnira lé yín lọ́wọ́ wọ́n náà wọ́n gbómi ìnira lé yín lọ́wọ́ ní 1960 inú tí yín náà wá ń dùn omi ìnira kọ́ ló wà lọ́dọ̀ yín yẹn ni wọ́n ń tọ̀mẹ́ǹtì yín wọ́n ń tọ̀mẹ́ǹtì brain yín ẹ má jẹ́ kí sọ pé brain yín kẹjẹ́ ń kó mi náà papọ̀ ẹ jẹ́ ń kó mi papọ̀ torí pé tí wọ́n ní tínú ilé ò bá dùn bí ìgbẹ́ nílùú ṣe máa rí ohun tó bá bójú máa bá mú ni ṣé tí bí gbogbo Nàìjíríà mi náà nẹ́bí Nàìjíríà náà mo nẹ́bí Nàìjíríà mo nẹ́bí ilẹ̀ Yorùbá náà ọlọ́mọdé àrílá burú èmi náà mọ iye tó ń jábọ́ lápò mi ni mo mọ iye tó ń jábọ́ lápò mi lóṣooṣù náà mo mọ̀ ọ́n so kí n kó èmi náà papọ̀ kí n kóra mi náà papọ̀ ni wọ́n ń tọ́mẹ́ǹtì brain wa wọ́n harass wa wọ́n oppress wa wọ́n insult sensibility wa wọ́n ti sọ wá dọ̀dẹ̀ wọ́n sọ wá dòpònú wọ́n sọ wá di amukun mẹ́kọ wọ́n sọ wá di ẹni tí ò lè dá ronú mọ́ bẹ́ẹ̀ ṣáà ń dá ronú mọ́ ni a lè dá ronú èyí náà dẹ̀ ń wo bẹ́ẹ̀ á dẹ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn tí ọba wa la yóò máa ń ní ìsinmi ni ọdún wo la fẹ́ ní ìsinmi ọdún wo la fẹ́ ní ìsinmi ìlú wo ni ò hate Nàìjíríà ní gbogbo àgbáyé yìí gbogbo wọn hate yín ni wọn hate òkèlè ṣàwọn ọmọ Yorùbá lọ́ hate kì í ṣàwọn ọmọ Yorùbá àwọn olórí burúkú Fúlàní àti àwọn Yíbò tó yẹ pé jàgídíjàgan ìgbéraga gbogbo ibi tó bá dé ìwà wọn díẹ̀ níwá Yíbò pẹ̀lú Yorùbá tó fi díẹ̀ níwá Yíbò pẹ̀lú Fúlàní tó fi yàtọ̀ Ọlọ́run torí pé àwọn Fúlàní náà ajogun ni àwọn náà máa ń fẹ́ gbalẹ̀ onílẹ̀ ni gbogbo ibi táwọn náà bá dé kọ́ gbalẹ̀ onílẹ̀ kọ́ gba nǹkan ní nǹkan ní kọ́ lọ́yàn lọ́wọ́ gbà ní bẹ́ẹ̀ ni kọ́ dẹ̀ pààyàn àwọn ọmọ Yíbò náà ibi táwọn náà bá dé ìgbéraga giragira kọ́ gbalẹ̀ onílẹ̀ wọ́n lọ sí Ghana wọ́n lọ ń gba 200 acres of land kan ni wọ́n fi kọ́ oríṣiríṣi on the king níbẹ̀ ní tí kì í ṣe tẹ́lẹ̀ rí ṣe nílẹ̀ yín ní Anambra lẹ́nugun tẹ́lẹ̀ tún lé yín ṣe ẹ wá lọ ń tún ta ṣe tún lè ṣe wá lọ ń tún ta ṣe àwọn ọmọ Yíbò wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ Ghana tó bá yá ní sábà fi rí 10 years 20 years time àwọn sẹ́pà àwọn làwọn ní Ghana is no man's land lọ́ máa sọ ìyá àwọn ọmọ Yíbò kí ló fi yàtọ̀ sí àwọn Fúlàní bẹ́ẹ̀ yẹn nísìn àwọn òkàn kì í gbé màálù kiri ni àwọn òun gbé màálù kiri kọ́ máa fi pààyàn ni àwọn òun gbé ìbọn tàù kiri ni ìyàtọ̀ wọn nìyẹn but àwọn náà iṣẹ́ orí burúkú ló ń ṣe tó bá sọ pé bá fake drug àwọn oògùn tó yẹ pé tó máa miss oògùn paracetamol tó jẹ́ pé fake ni ó pọ̀ lọ́wọ́ wọn kí wá ní ìyàtọ̀ wọn nígbà tí yorùbá tí orí bá ń fọyàn ọlọ́mọ ìkórè fọ́ wa tẹ lọ ra paracetamol tẹ rò wípé bí ẹ lo oògùn gidi tó yẹ pé fake ni ṣùgbọ́n àwọn gbà olónítọ̀hún ò ní kú àwọn náà ti pààyàn kí wá ní ìyàtọ̀ nínú wọn àwọn kan dá màálù kiri ni wọ́n ti kẹ́ran mérò wa kì í ṣe pé àwọn ọmọ yorùbá náà ní o àwọn náà ní titi wa oníkálukú pẹ̀lú titi ẹni ṣùgbọ́n titi wo wọ́ọ̀sì tó gbogbo tàwọn ẹranko tó wá dààmú tó corrupt wa yìí tó dààmú wa yìí kí ló dé ẹ fi wá sílẹ̀ kó kí jẹ́ ti bàbá tọmọ kó má nà á là ẹ jẹ́ à máa lọ kí ló dé Pakistan lẹ́ńlẹ́ bẹ́ẹ̀ yẹn Pakistan lé Nàìjíríà Pakistan Ghana ń lé wa Kenya ń lé wa tó bẹ́ẹ̀ Burkina Faso náà máa lé wa àwọn Cameroon náà máa lé wa Congo gbogbo pátápátá máa lé wa àwọn tí ò tó wa wọ́n á máa lé wa kí ló dé ẹ̀rọ kórìíra ti wà lára Nàìjíríà orúkọ Nàìjíríà yẹn o ẹ jẹ́ ká máa lọ o ẹ wá wò ẹ jẹ́ fi play bọ̀ fídíò yìí ti pẹ́ o ṣùgbọ́n nígbà tí mo tún rí fídíò yìí ó wá mú mi rántí pé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí ẹ wá wo ọmọ kékeré ẹ wá wo Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ló ṣoríire tálálẹ́ bá ní kò dá fún yín ọlọ́sàn ò ní jẹ́ kó dá fún yín jáde-jáde lédèrèdè ló máa gbẹ̀yà ayé yín ẹ̀ ní bá ti ṣe ẹ̀ní lọ́nà gbégbà ẹ wo àárọ̀ yẹn rò bí mo ti da ọ̀sán yẹn rò bí mo ti da alẹ́ yìí ò ní da Ọlọ́run ẹlẹ́dàá ikú gbóná lẹ máa kú Ọlọ́run ẹlẹ́dàá gbogbo pátá gbogbo ẹ̀ pọlíṣà wa ní Nàìjíríà tẹ́ fi àjẹ àwọn ọ̀ràn mi ẹ̀ ní ṣoríire olórí burúkú ni ẹ̀yin bàbá òṣì Ọlọ́run bá gbàlagbà ẹ má jẹ́ ń bu yín
ẹ má jẹ́ gbóyin ọmọ kékeré yìí ló tún múnú bí mi ní ìsìn ẹ wá ọmọ kékeré yìí fídíò yìí ti pẹ́ náà but evergreen ni náà ó wà emotional ó wà touching ẹ wá wò torí mi náà dẹ̀ ti experience nǹkan tó ń ṣe ọmọdé yìí máa sọ story mi fún yín mo ti experience nǹkan tó ń ṣe ọmọdé yìí ni o mo ti experience ẹ ni o ọlọ ẹ wá ọmọ kékeré. How do you feel about your friends? Happy. Okay, what about them? How do they feel about you? I'm not sure. You're not sure? Why? I'm not sure because they don't play with me that fun all the time. Okay, and what again? I think they don't play with me all the time because I'm not the same skin color of them. And how do you feel about that? I feel sad. Okay, and where will you love to go to your high school? Nigeria. Why? Because everyone in Nigeria is the same skin color of me. And so you feel if you go to Nigeria, you feel connected with them? Yes. Okay. So how are you sure about that? Good. Good. So what do you tell the government of Nigeria to do for you so that you can come to Nigeria for secondary school? Why don't you tell the government to make sure Nigeria is in good order? That you want to come to Nigeria, you want good school, you want good road. I know you don't have the experience of what Nigeria look like. I know you say a lot of things about Nigeria sometimes, and I try to cover it up. You left Nigeria when you were 18 months, and you can remember what Nigeria looked like. But every day, my son comes home telling me about he feels in school. Please, Nigerian government, do something about it. We are not happy. We want to come back home, but no social amenities, no school, the fear of security, the fear of if anything happened to my kids, how can I take them to the hospital? Please, Nigerian government, we want to come back home. Do something, please. Do something. We want change. We want change. Do something, please. Please. You reap what you sow. Surely one day for what you did you pay. You reap what you sow. Surely one day for what you did you pay. You reap what you sow. Sherry, bí wọ́n ṣe ń resist sọmọ yẹn ẹ rí emotional torture tí tó ń fún ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn kò síbi tí ṣe ò sí o ṣé tí ìlú wa bá dà kí la fẹ́ máa sá káàkiri gbogbo àgbáyé fún tí ìlú wa bá dà no àwọn ẹlòmíràn máa fẹ́ travel but á jẹ́ pé o kàn travel pé yes tó bá rí pé bóyá nǹkan tó ń ṣe fún ẹ ní ìlú tó wà kò dáa wàá dẹ̀ gbádùn ẹ lọ wọ́n ní tínú ilé ò bá dùn bí ìgbẹ́ nílùú ṣe máa rí ṣé irú àwọn ilé ìbáyìí ní ìsìn pẹ̀lú gbogbo nǹkan tó ń rí yẹn toró tí ápùn sẹ́mi náà rèé o wọn ò lè ronú láti wá sí Nàìjíríà torí Nàìjíríà náà ò dáa láti gbé fún wọn ni ẹ wo paste ọmọ yẹn máa go through irú nǹkan tó ṣe ọmọ yìí ó ṣe first born mi torí ọmọ mi ó lọ sí journalist ní nísìn òun ni the first African journalist ní Ireland tawai Republic of Ireland òun nìkan ni dúdú tó wà ní newsroom ó máa ń sọ news fún wa journalist ni wọ́n racist sí ìgbà tí ó wà ní tó fẹ́ wọ secondary school ó sọ pé òun fẹ́ lọ fún Irish school ló sọ pé òun fẹ́ lọ mo ti ẹ̀sán gbà yẹn pé kí ló fẹ́ lọ ṣe ní Irish school kí ló fẹ́ lọ ṣe Irish gan sá torí Irish le kò easy láti gbọ́ Irish gan sá kí ló fẹ́ lọ ṣe Irish school but àwọn ọmọ ìsìn wọn mọ ohun tó fẹ́ ohun tó bá náà wọn fẹ́ ni èmi dẹ̀ kọ́ ni mo fẹ́ lọ bá kàwé yẹn but èmi kàn wò wípé Irish ló fẹ́ lọ kí ló fẹ́ lọ ṣe ó ṣàní nǹkan tó ń fẹ́ lọ ṣe ni pé tó ló fẹ́ lọ study journalism ló fẹ́ lọ study so òun dẹ̀ máa ń need Irish yẹn ó dẹ̀ ti gbá research ó ti mọ nǹkan tó fẹ́ Irish yẹn padà wá help ẹ̀ òun so school tó wá wà Irish school tó wà òun nìkan ni the first female dúdú tó wà nínú Irish school yẹn
torí àwọn òun nìkan ni dúdú tó jẹ́ obìnrin nínú school yẹn ṣáà bí gbogbo school yẹn ṣe tó òun nìkan ni dúdú so àwọn ọmọ tó wà níbẹ̀ tó wà nínú school yẹn ẹ mọ̀ àwọn ọmọ who is who ni bóyá àwọn ọmọ tó jẹ́ bàbá wọn jẹ́ dókítọ̀ àwọn farmer ẹ mọ̀ àwọn farmer máa ń náwó lọ́wọ́ àwọn àgbẹ̀ máa ń náwó lọ́wọ́ àwọn ẹ mọ̀ àwọn ọmọ olówó èmi náà náwó olówó máa ní àlè mi náà olówó máa ní àlè mi náà bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé owó etí aṣọ ni but nǹkan tó sọ pé òun fẹ́ nìyẹn ṣá mo ṣàwọn pé mi ò gbá rí ìṣe báwo ìfẹ́ máa mo gba grant fún mo gba tíṣà fún tó máa ń kọ nǹkan kan so ó dẹ̀ jẹ́ ọmọ kan tó jẹ́ pé ó ní brain ó máa ń tètè grab in language nǹkan tí wọ́n fẹ́ fààyàn ni pé tó ti wọnú skul yẹn bóyá àwọn ọmọ skul yẹn bóyá wọn ò rí dúdú rí ni ó dàbí pé wọn ò rí dúdú rí ni níbẹ̀ yẹn láti ìgbà tó ti wọnú skul yẹn tó fi ojú ẹ̀ rí tó fi jáde tó fi mi ò lè káyé ìgbà tí mo lọ bá principal yẹn torí pé tó bá délé báyìí ọlọ́run bá bá aṣọ wájọ́ pé ọmọ kan tó jẹ́ pé ó ní tí skin kò sí nǹkan tí èèyàn lè ṣe fún tó lè wọ nínú skin tó lè wọ lára ṣùgbọ́n ẹran ara ó máa ń fìlẹ̀ nígbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà tèmi náà máa mọ̀ tó bá délé ńgbà mi báyìí ó kàn máa ní láti sọ fún mi ní gbogbo nǹkan tó ṣe fún ọmọ máa ń gang up lé lórí ọmọ máa bully ẹ̀ go back to your country you this monkey you this kìíní kan we don't want you ẹ mọ̀ ọmọ máa ń racist sí kan tó jẹ́ pé tó bá délé tó bá sọ fún èmi ó máa ń wú èmi dáhùn gan mi ì ní fẹ́ kó mọ̀ tó bá ti sọ fún mi báyìí mo ti mọ̀ pé jọ́kejì mi gbọ́dọ̀ lọ bá principal nìyẹn máa wá tilẹ̀kùn mọ́rí máa kékékékékéké òun náà ó máa wú ẹ̀ dáhùn bọ̀ tó bá ti rò ó ti máa gbàgbé ẹ̀ títí ẹ̀ ó ti máa gbàgbé but èmi tí mo wá jẹ́ ìyá ẹ̀ tá ló máa wo kọ́ máa búlì ọmọ òun kọ́ máa racist ọmọ òun tí wọn ò nífẹ̀ẹ́ ọmọ òun ní skul tó ń lọ ó ṣàforítì tí principal yẹn bá ti rí mi báyìí ó ti mọ nǹkan tí mo wá débi pé mo sọ fún principal yẹn pé màá gbé lọ sí kóòtù kí ló dé inú ọmọ mi ọlọ́jẹ́ kí inú ọmọ mi dùn wáyé tó ṣe máa racist ọmọ mi kò dáa ẹ wo bí ìyá ọmọ yẹn ṣe ń ké báyìí nísìn ẹ wo bí ọmọ yẹn náà ṣe ń ké torí ọmọ yẹn kéré ọlọ́run bọ́ ọmọ tèmi ṣe torí pé ó ní tí skin ni kò ń ṣe ẹni tí nǹkan máa ń tètè wọ lára wọ́n racist wọ́n bully ẹni tó fi kúrò ní school yẹn ọlọ́run dẹ̀ tún wá bá ṣe ń gbà tó tún wá lọ sí university náà Dublin City University ló lọ DCU ló lọ ibẹ̀ ló ti jáde òun nìkan náà ní dúdú ní department ẹ̀ náà ọdún àwọn èèyàn tí a fi bẹ́ẹ̀ racist sí dáadáa kò sí ẹ̀rí àwọn yẹn nígbà tó tún wá kúrò ńbẹ̀ yẹn náà tó tún wá ń ṣiṣẹ́ one of the best TV station ní Ireland níbí báyìí òun nìkan náà dẹ̀ ní dúdú ńbẹ̀ náà òun nìkan ní dúdú ńbẹ̀ náà tó ń sọ news fún wa ó wá di ìgbà tó ẹ̀ṣẹ̀ wọlé ibẹ̀ yẹn so ó wá kọ̀ wọ́n kan sórí Twitter ẹ̀ ara ran bọ́ǹbù lọ́wọ́ ó wá dàbí pé ẹni táwọn wá kásùn jẹ tẹ́lẹ̀ tó wá ń fi epo para ó kọ alẹ́jọ́ yẹn ó kọ onú nǹkan kọ̀ọ̀kan sórí Twitter òun ni nígbà tó máa fi jí báyìí ó fẹ́ tó mílíọ̀nù gbogbo comment bad comment tó fún because wọn ò rí dúdú rí lórí news wọn ni wọn ò rí dúdú rí kó sọ news fáwọn so gbogbo ìbínú tó ń bí wọn yẹn wípé ìwọ níbo ló ti wá ìwọ ọmọ dúdú wọn kórìíra ó tún wá lọ jẹ́ Nàìjíríà wípé ìwọ wú àyù kìnnìkan wọ́n bú ṣégeṣége fún wọn kàn jí láàárọ̀ ọjọ́ yẹn ni ló bá sọ wípé mọ́mí yẹn lọ́wọ́ Twitter mi n bá wò mo rí kọ́mẹ́ǹtì báyìí mi ò lè ka tán ọ̀tá mi bẹ̀rẹ̀ sí ní máa sunkún ní pé kí ló dé torí Ọlọ́run ṣé tí ìlú wa bá dáa kí ni mo fẹ́ kọ́ ọmọ wa ṣe ń bì báyìí ìlú wo dáná la ṣe ń sákiri la ṣe wá sí bì báyìí náà kọ́ fọmọdé yìí sílẹ̀ ṣùgbọ́n mo wá láìkì àwọn ọ̀gá ẹ̀ lẹ́nu iṣẹ́ yẹn tó rọ́ láìkì ẹ̀ gan gbogbo wọn dúró tán ni pé no àwọn ò ní gbà wọ́n pe Google wọ́n pe ó dàbí pé bí wọ́n pe Twitter náà ni wọ́n ṣàpè gbogbo àwọn pé anybody tó bá ti rí comment ẹ̀ báyìí wọ́n máa mú lọ sí ẹjọ́ ni pépà gbé gbogbo pépà gbé Irish Independence gbé àwọn pépà gbé káàkiri tó ń búlì ẹ̀ ọmọ tó wá ń tìtorí ẹ̀ ṣe kìíní kò wá rán wọn o kò láì kọ́ tọ́lọ́ fi bọ́ ọmọ yẹn ṣe nìyẹn kò rán wọn o kò rí pé èèyàn bú òun dóò kàn máa sọ fún mi pé wọ́n búlì òun wọ́n racist sóhun ni ó ti gbàgbé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣùgbọ́n èmi ọ̀ràn tá mi kùn gbà yẹn pé kí ló dé kán fọmọdé yìí sílẹ̀ ihun tí mò ń bọ̀rọ̀ lọ ni wípé kí ló dé ṣé tí inú ilé wa bá da tí ìlú wa bá da kí là ń wá káàkiri wọn ò fẹ́ nílùú òǹdarin ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé kí là ń wá káàkiri ó ṣẹlẹ̀ sí mi rí ni àwọn tó ń ké yìí ẹ wò ẹ mọ bó ṣe máa ń rí máa bọ́ sínú ilé báyìí mi wà nífẹ̀ẹ́ kó ń fa rẹ̀ mọ́ ìpé mò ń ké torí èmi tó ń fọ̀rọ̀ lọ kó tún wá mọ̀ pé mò ń ké kò ní dáa máa bọ́ sínú yàrá báyìí máa sunkún pé kí ló dé báyìí torí Ọlọ́run wọ́n ètò ṣe ń rí sísì sí wa báyìí nísìn kí ló dé ṣe kọ́lọ̀ wa yìí náà ni Ọlọ́run dẹ̀ dá wa náà pé dáadáa àwọn olórí burúkú olórí kórìíta ni ló jẹ́ ká máa sá káàkiri but báyìí nísìn ó ti get over wọn ó ti get over gbogbo yẹn o kò tiẹ̀ ríyàn mọ́ ó ń ṣiṣẹ́ ti tiẹ̀ lọ ni adúpẹ́ fún lọ but irú ọmọ kékeré yìí nígbà tí wọ́n kọ́ wo fídíò yẹn mo ké náà ni ó jẹ́ kí wọ́n sì ìgbà ti tèmi bó ṣe ṣe sẹ́mi náà kí ló dé Nigeria government ní ṣoríire Ọlọ́run ṣẹ́rí gbogbo ìyàtẹ́ fi jẹ́ wáyìí àwọn ọmọ yín kò sí owó tẹ̀lé kó fún àwọn ọmọ yín inú wọn ò ní dùn látàárọ̀
dalẹ̀ torí pé ẹ̀ ń pa ọmọ ọlọ́mọ lẹ́kún ẹ̀ ń pa wá ọmọ ẹ̀ ń pa ìran Yorùbá ẹ̀ ń pa wá lẹ́kún ẹ̀ ń pa ọmọ Nigerians ẹ̀ ń pa Nigerians ẹ̀ ń pa wọ́n lẹ́kún ìkànnì ẹ̀yin bàbá burúkú yìí ẹ̀yin ìyá burúkú tó lóbìnrin náà wà nínú yín abíagbá lóbìnrin tó wà nínú yín ẹ wo ọmọ yẹn. How do you feel about your friends? ẹ wo ọmọ yẹn mo kọ́ ọmọ yẹn ẹ wo ọmọ yẹn. Surely one day for what you did. Mi mọ̀ bóyá orin yẹn kò yẹ kí n play orin yẹn ọ̀dọ̀ mi gbowó lórí Facebook mi gbowó lórí YouTube but ẹ mọ̀ kó má lọ jẹ́ pé bí nǹkan tí wọ́n máa fi block èèyàn àbí bá kàn ní mi mọ̀ gbogbo rúzà ń kíni wọn lórí kíní but ẹ ṣàjẹ́ kí n fi sílẹ̀ mo fẹ́ kẹ́ wo bọ́mọ yẹn ṣe ń ké ni ọmọ yẹn ń ké gan ni omi jábọ́ lójú mi ọmọ yẹn ń ké yẹn náà ń ké ni Ọlọ́run máa ṣe tiwa ní gbé kí wọ́n máa wọ ọmọ èèyàn bẹ́ẹ̀ yẹn irú ọmọ yẹn ò lè dún ìhun tó bá ń kọ ní school gan ò ní wọ lórí kò ní wọ lórí á ní mo sọ pé torí pé ọmọ mi ní still skin ni ló jẹ́ pé tó bá délé tó bá sọ fún mi báyìí ó ti gbàgbé ènìyàn ó ń lọ study títí ènìyàn èmi ìyá tó sọ fún báyìí mi ò ní kẹ́ẹ̀tì ara mi sílẹ̀ ẹjọ́ yẹn máa fi ṣú bọ́tún ti ìjọ́ kejì mo ń gba school lọ ni kí ló dé ẹ̀yin ìjọba wa ìka níyìn o ìka lẹ́yìn bàbá yìí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló ń dà Ọlọ́run àwa la máa gbára wa sílẹ̀ ẹ já dìde ẹ̀yin nǹkan tẹ gúdù sí ni kẹ́ máa lọ sórí íńtánẹ́ẹ̀tì káàkiri please give me 2,000 please give me 5,000 ọdún wo lẹ fẹ́ ṣe yẹn gbà oúnjẹ ayérayé ló yẹ kẹ́ wá fúnra yín oúnjẹ ayérayé ló yẹ kẹ́ wá fúnra yín kò sí nǹkan gidi kò sí nǹkan tó gbádùn ní Nàìjíríà kò sí títì ò dá ọ̀nà ò dá kò síṣẹ́ kò sómi kò sí iná kò sówó kò sí nǹkan kan kí lè fi ń gbádùn ara yín ní Nàìjíríà kí lè fi ń gbádùn ayé yín kò sí nǹkan kan tó ń ṣe fún yín school náà wọ́n máa strike ni àǹfààní wo lẹ wá rí nínú Nàìjíríà táwọn ọmọ àlè kan sì sọ pé wọ́n Nàìjíríà náà ni tẹ́fẹ́ kú sínú wọ́n Nàìjíríà táwọn politician yìí tó ń fi ilé ayé yín tó fi ń gbá géèmù táwọn ọmọ wọn tó ń gbádùn nílùú òyìnbó tó ń ralé fáwọn ọmọ wọn nílùú òyìnbó ó ní àwọn politician bíi mẹ́ta kan tí mo mọ̀ ní Dublin bíbá tí wọ́n ní ilé tí ìmí nínú wọn nílé mẹ́ta nínú ìlú tí mo wà láwọn politician tó wá ọkọ̀ rà síbẹ̀ ni wọ́n rà síbẹ̀ ni kí ló fi ń ṣe owó tó yẹ kó máa fi tọ́jú àwọn ọmọ Nàìjíríà ó lé ara wọn ẹlòmíì àtúngbẹ́lẹ̀ àtúnkówó sí ọdún wo la fẹ́ ṣe gbogbo eléyìí gbà ṣọ́sọ́ pé wọ́n ń jalè nílùú tí mo wà yìí náà ni wọ́n ń jalè but wọ́n ń tọ́jú wa náà tó bá yẹ pé wọ́n ṣe ń ṣe ní Nàìjíríà nìyẹn ṣé gbogbo àwọn àmàṣẹ́ pé afẹ́ lọ nítorí olórí burúkú ni wọ́n àwa ní ká gbára wa sílẹ̀ o àwọn pípù yóò náà àǹfààní kankan tó fẹ́ ṣe fún wa o ẹ jẹ́ á máa lọ yìí ní ká gbára wa sílẹ̀ dìde o ẹ̀yin ọmọ Yorùbá nation ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ o ẹ jẹ́ gbára wa sílẹ̀ torí pé ẹ wò èèyàn púpọ̀ kan ló ń gbàlù wọn bá wa tọ́lọ́run ti là lójú ta fẹ́ gba ìlú yìí báyìí nísìn ẹ jẹ́ ká máa lọ àwọn tó ká máa wọ́ wọn wọbẹ̀ ni a máa wọ́ wọn wọbẹ̀ ni ẹ wọ́ wọn wọbẹ̀ ni kí ló ń pè President Bola Ahmed Tinubu free chief Sunday Adeniyi Adeyemo Ogbowosa is not a terrorist ẹ fi wọ́n sílẹ̀ Baba Jaga torí pé ẹ̀yin fún ara yín Baba Jaga bàbá kùnrin máa pọ́pọ̀ yà láyà bàbá activist ní ẹ̀yin fún ara yín ọwọ́ yín láti bá gbogbo tá a bá ṣe lé nìyí ọwọ́ yìí láti bá ẹ ṣíwájú ní tẹ̀yìn wò sáré Baba Jaga kí ló wá ń ta yín lára apani yóò fẹ́ kọ́múdà kọjá lórí òun ní 1997 ẹ̀yin náà ti sọ bẹ́ẹ̀ ẹni you don't believe in one Nigeria ẹ sọ bẹ́ẹ̀ pé ẹ believe in one Nigeria ìlú tẹ̀ sí dáńgbà yẹn kì í ṣe èsì tẹ́ pé gbogbo ẹ̀ ti polúmú ó polúkúrú gbogbo ẹ̀ ti polúkúrú musu gbogbo ẹ̀ ti polúkúrú mú anyway tí mo kọ́ tí mo fẹ́ sọ ṣá gbogbo ẹ̀ ṣáà ti bàjẹ́ ni mo fẹ́ sọ bí tí gbogbo ẹ̀ ti bàjẹ́ báyìí nísìn ẹni you don't believe in one Nigeria náà kí ló wá dé ní ìsìn tó wá jẹ́ pé gbogbo ìwà dáadáa wá ṣe pé àfẹ́ lọ tó wá ṣe pé ká máa lọ títorí kọ́wọ́ yín ti tẹ̀kú dà ọwọ́ yìí ti tẹ̀kú dà báyìí ní ìsìn ẹ ti béèrè kú tó pa bàbá yín àbí ẹ̀kọ́ tó kọ́wọ́ yìí ti tẹ̀kú dà ẹ̀yin náà ti ráyè dé òkè ẹ wá fẹ́ ká lọ mọ́ ẹ wá sọ lẹ́nu jọ́ mẹ́ta yìí pé gbogbo àwọn tó ń ṣe self determination yẹn pé gbogbo àwọn gbogbo wa ṣá pé kọ́lọ crush wa ẹ sọ ní Àbújá abọ́ kó padà sí lẹ́nu o mo tiẹ̀ láìkí bàbá tí mo ní mi ní bàbá ọ̀dẹ̀ Professor Banji Akintoye wọ́n dá padà sí lẹ́nu ni pé kí ni a máa gbé yín lọ sí criminal ICC International Criminal Court a máa gbé yín lọ sí International Criminal Court ni ẹ̀jẹ̀ rò bí kò bí àwọn ẹ̀tọ́ wa ni àwa ò ní bàbá òṣà ní bàbá ọ̀dẹ̀ a ní bàbá tó mọ iyì ọmọ ó jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀tọ́ wa ni a ní right láti jà fún ẹ̀tọ́ wa bẹ́ẹ̀ ni a ní right láti béèrè fún ìdádúró wa bẹ́ẹ̀ ni torí pé a kì í ṣe ọmọ Nàìjíríà àrékèrèkè lè fi so wá pọ̀ ẹ wá sọ pé fẹ́ máa halẹ̀ mọ́ wa ẹ̀yin dẹ̀ máa ti ẹ̀rọ lájọ́ kó jáde ṣe bí ojúbọn lọ ni tẹ́ máa fẹ́ máa fìbọn halẹ̀ mọ́ wa àwọn olè ń fìbọn halẹ̀ mọ́ tó ojúbọn lọ ni
ẹ̀yìn àtẹ̀ táyà ẹ̀yìn ẹ̀ táyà ẹ̀yin bàbá tẹ̀ náà nu yẹ̀ ẹ̀yin bàbá kàyìn ẹ̀yin bàbá kàyìn ìkà ní gbogbo yín ìkà ní ẹjẹ́ á máa lọ kí ló dé akínkẹran mẹ́rin ká kàn pa ẹjẹ́ á máa lọ. ok òun leléyìí o ọmọ mi tí mò ń sọ yẹn leléyìí òun ni picture ẹ̀ nìyẹn òun ni nígbà tí ibi tó lọ the first African-born journalist to work in the RTE radio television newsroom in the Republic of Ireland. Yes, òun nìyẹn. Wọ́n racist sí gan bàjẹ́ tó rí lórí news pé eléyìí dúdú monkey leléyìí wọ́n fẹ́ bu pa but ní ìsìn gbogbo ẹ̀ tí kódà kọ́ máa racist sí yàn kódà kì í ṣe nǹkan tó dáa náà kọ́ máa búyàn kọ́ máa búlù yàn kódà ọlọ́run mo ń bọ̀ ó ní máa nǹkan mi ti ní fídíò yẹn lọ́wọ́ bí báyìí ó ní máa nǹkan tí wọ́n ń pè ní bàbá àkókò mi ní fídíò yẹn bí báyìí ṣá wọ́n ń pè wọ́n ní bàbá àkókò báwo ṣe lè rí wọn náà mo rí wọn lórí TikTok wọ́n sọ yí pé Chief Sunday Igboho gbogbo ọ̀rọ̀ tó sọ́dà mi ní fídíò yẹn bí báyìí mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ ni mo kàn sí ẹ̀wà rántí nìsín náà nígbà tí gbé fídíò yẹn wá wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó sọ́dà pátápátá ló dáa ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan pé kí ló dé tí Chief Sunday Igboho tó ṣe lọ sí ọ̀dọ̀ Aláàfin pẹ̀lú ọba Olúgbọ́n wípé tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kò rí bẹ́ẹ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ a sọ fún wọn wípé a fẹ́ wá bá wọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bóyá ń dọ̀jú wa ni èmi ò mọ̀ ẹ mọ̀ pé ẹ̀rù wọn máa bà wọ́n torí APC ni wọ́n ọba APC ni wọ́n ẹ̀rù wọn máa bà wọ́n so àmọ́ àwọn ni wọ́n ti fún wa ní èsì ìjọ tá máa wá bá wọn tá máa wá kí àwọn a sọ fún wọn wípé àdálẹ́ apá kan fi apá kan sí aránṣẹ́ lọ bá wọn náà wípé a fẹ́ wá bá wọn o but wọ́n ti fún wa lésì ní àmọ́ nǹkan tó dé so ẹ̀yin tẹ́ wá sọ pé Chief Sunday Igboho pé kò dáa nǹkan tó ṣe pé wọ́n lọ kí ọba kan wọ́n lọ kí ọba kan nígbà míì ẹ má bínú o téèyàn bá mọ̀ ló yẹ kéèyàn béèrè dí ọ̀rọ̀ kó tó di gbogbo jáde torí pé etí tó gbọ́ àlọ́ kò ní gbábọ̀ pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn ẹ dẹ̀ ti ṣe dáadáa gbogbo nǹkan tẹ́ sọ ẹ ti ṣe dáadáa sínú Yorùbá Nation ẹ ṣe gan ẹ kó ànáwọ́ sí gbogbo ibi tẹ́ ti mú owó ọ̀hún Ọlọ́run á máa fi ọ̀pọ̀ rọ́pò so irú yín náà dẹ̀ là ń fẹ́ kẹ́ máa bá nínú struggle yìí ẹ má padà sẹ́yìn irú yín là ń fẹ́ nínú struggle yìí so ẹ continue ẹlẹ́dẹ̀ wa á dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ àti débẹ̀ tán so irú yín là ń fẹ́ so èyí tẹ̀hún pé wọ́n sọ fún Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ a sọ fún Ọọ̀ni of Ifẹ̀ lè sin yín gan pàápàá bí wọ́n ṣe bá yín sọ̀rọ̀ mi rò bí kò bí wọ́n sì fún wa ní déètì tá a máa wá kí àwọn but kò sí wàhálà Ọlọ́run náà mọ ọlọ́run ibi tá a máa dé àwọn akọjá abẹ so ẹ tún sọ wípé Oòduà Nation ni ká máa pè wípé ká máa pè Yorùbá Nation tí ẹ sì jẹ́ kí nǹkan tá à ń béèrè kó tẹ́ wa lọ́wọ́ kó tó wa lọ́wọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ní tẹ́ bá rí gbá lẹ máa rá mì káti ẹ̀ ṣe gba Yorùbá láǹdì wa náà tá bá gba Yorùbá láǹdì wa àwọn ọmọ bóyá Yorùbá Nation la máa pè o àbó Oòduà Nation la máa pè ká má jẹ́ kí ìyẹn kó dájà wálẹ̀ báyìí ní ìsìn torí ibi tá à ń lọ kò jìnnà mọ́ á ti débẹ̀ tán so kó má jẹ́ pé bóyá ìyẹn ló máa dájà wálẹ̀ báyìí ní ìsìn pé Oòduà Nation láfẹ́ o àfẹ́ Yorùbá Nation kíní kan gbogbo ẹ̀ náà ọmọ Yorùbá náà ni gbogbo wa tábà tiẹ̀ wá gbalẹ̀ wa tán àwa jókòó round table ń gbà yẹn wípé ókè o báyìí la ṣe fẹ́ máa pè o báyìí ni but ká má jẹ́ kí ìyẹn kó dájà wá sílẹ̀ irú yìí báyìí là ń fẹ́ ẹ continue ẹ jẹ́ ká máa tì lọ báyìí àti fẹ́ ẹ̀ débẹ̀ tán ṣe ti gbọ́ irú yìí báyìí ní ìsìn ẹ̀yin náà tí tá bá gbalẹ̀ Yorùbá wa irú ìtẹ́ná pọlọ báyìí yóò yàtọ̀ sáwọn bàbá tó jẹ́ pé kò sí kankan lọ́pọ̀ lórí wọn mọ́ even tó bá ń ṣe meeting gan pàápàá wọ́n ti sùn lọ wọn ò gbọ́ wọn ò gbọ́ po wọn ò gbọ́ nǹkan kan mọ́ wọ́n ti sùn lọ agbárí lọ́kàn lọ́ fi ń tì wá lọ oko ìjọba yìí gan ò yí àwọn gan fún ara wọn mọ́
wọ́n kàn ṣáà ń tì lọ ni torí ọmọ Nàìjíríà rọ́ọ̀kú gan pàápàá ni púpọ̀ olúwa ṣìṣe wà láyé báyìí kọ́ lọ́ọ̀ má pa wá pakúpa báyìí wọ́n kàn ń tì lọ ni kò yí àwọn fúnra ara wọn mọ́ so wọ́n fi láì fún agbá géèmù ni so ẹ jẹ́ ká máa ba lọ bá ṣe ẹ jẹ́ ká àní bá kú ẹ ṣáà jẹ́ ká máa bá bọ̀ báyìí ẹ̀mọ̀ àti fẹ́ẹ̀ débẹ̀ tán so ẹ má jẹ́ kí yẹn dájà wá sílẹ̀ wípé Oòduà nation nìkan pé Yorùbá nation nìkan pé ọmọ Yorùbá náà jọ ni gbogbo wa tó bá dójú ṣúṣú kìnnì kan àlà ẹ jẹ́ ká tiẹ̀ ṣe gbadẹ wa náà kó má yẹ pé yẹn ló máa dájà wá sílẹ̀ so ẹ dẹ̀ ṣe continue ẹ máa support wa ní Yorùbá nation tá à ń ṣe yìí náà ẹ má jáwọ́ so tí Ọọ̀ni of Ifẹ̀ àwọn lọ sí fún wa ní reply wípé ìjọba yìí ní ká wá bá wọn so a dẹ̀ tún ṣì ní mind láti lọ bá wọn ọba yẹn náà torí pé a ò lè dá ṣe náà Ọlọ́run ló máa bá wa ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba yìí mo dẹ̀ mọ̀ pé àwọn ọba náà ó mú wọn náà ta ni ìyá mú kò sẹ́ni tó fẹ́ jẹ́ ìyá tó láwọn ọmọ ò gbádùn ayé wọn ò gbádùn ara wọn wọ́n kàn bẹ̀rù ni wọ́n bẹ̀rù àwọn politician yìí ni kò dẹ̀ yẹ kó bẹ̀rù wọ́n ná àwọn ọmọ gidi lẹ́yìn dáadáa ò lè jà ó ná wọn lẹ́yìn wọ́n ná àwọn ọmọ lẹ́yìn so ẹ má bẹ̀rù ẹ̀yin kábíyèsí wa ẹjọ́ torí Ọlọ́run ẹ má bẹ̀rù ẹ̀yin náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájíjì kó gbalẹ̀ wà kó pa àwọn ọmọ wa tó tọ́ bá wá pa àwọn ọmọ tẹ jọba lé lórí tọ́ ta lé wá fẹ́ jọba lé lórí àwa yìí náà lẹ jọba lé lórí so ẹ̀yin kábíyèsí wa ẹjọ́ torí Ọlọ́run ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ má bára yín jà mọ́ ẹ ṣera yín lọ́kàn ẹ ṣera yín lóṣooṣù ọwọ́ so that àwọn politician bí àwọn politician kan ló ti ẹ̀ ń dáàrin irú ta ló mọ̀ torí olórí burúkú làwọn politician yẹn wọ́n gùdù nínú divide and rules bàjẹ́ wọ́n gùdù.